Olúwa wa orúkọ rẹ ti ní ìtò ní ayé ìwọ tí o gbé ògo rẹ ka orí àwọn ọ̀run láti ẹnu ọmọ ọwọ́ àti ọmọ ọmú ni ìwọ ti ṣe ìlànà agbára nítorí kí ìwọ kí ó lè mú ọ̀tá olùgbẹ̀san ní ìdákẹ́jẹ́ nígbà tí mo ru ọ̀run rẹ iṣẹ́ ìka rẹ òṣùpá àti ìràwọ̀ tí ìwọ ti ṣe ìlànà sílẹ̀ kí ni ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀ àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ wò ìwọ ṣáà dá ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju Ọlọ́run lọ ìwọ sì ti fi ògo àti ọlá dé ní adé ìwọ mú ìjọba iṣẹ́ ọwọ́ rẹ̀ ìwọ sì ń fún gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ àwọn àgùntàn àtàwọn màlúù pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́ àwọn ẹyẹ ojú ọ̀run àti àwọn ẹja tí ń kọjá lọ nípa ọ̀nà òkun Olúwa Ọlọ́run gbogbo àgbáyé orúkọ rẹ ti ní ìtò ní gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ ọba adẹ́dàá ṣẹ̀dá tìrẹ ni ọlá tìrẹ ni ògo tìrẹ ni gbogbo agbára tẹ́tú fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM lónìí a dúpẹ́ fún àánú tarí gbà fún ojú rere tarí gbà fún ọlá tarí gbà fún ìdáǹdè tarí gbà àdágbére lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá nípa máa padà wá lọ́sẹ̀ yìí Ọlọ́run sì gbà bẹ́ẹ̀ fún wa tìrẹ ni ọlá Ọlọ́run Olódùmarè ọba adẹ́dàá ṣẹ̀dá gba ọpẹ́ wa bá a ti ń dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba náà là ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ènìyàn tá à ń rí tajọ́ ń jí tá à ń ríra wa ní gbogbo ìgbà tá à ń kíra wa àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ̀ ń tọ́ bọ̀ ìṣúra yín pé kètò yìí kó máa tẹ̀síwájú àdúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù àánú ojú rere Ọlọ́run alààyè ìpamọ́ rẹ̀ ààbò rẹ̀ ìdáǹdè rẹ̀ yóò jùmọ̀ wá pẹ̀lú gbogbo wa gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbàdúrà fún àwọn kérúbù pa gbàdúrà fún lórúkọ Jésù àdúrà ò ní ṣe tí yín náà tì ojú ò ní ti àwọn ọmọ yín gbogbo àdáwọ́lé yín ayọ̀rísí rere ẹ̀ ó sì rí àánú gbà lórúkọ ti Jésù Kristi Ọlọ́run á gbà yín o lọ gbogbo àwọn tó ń mì nìyí wọn náà ń mì nìyẹn Ọlọ́run á túbọ̀ gbà gbogbo wa lọ́wọ́ àwọn tó ń mì nìyẹn ojú ò ní tì wá ara ò ní ní wá lórúkọ ti Jésù Kristi. Kíkọ́ àwọn ìran tí ń bọ̀ kúrò nínú ìwà àwọn ará iwájú tí ó lè mú ègún wá. Kíkọ́ àwọn ìran tí ń bọ̀ kúrò nínú ìwà àwọn ará iwájú tó lè mú ègún wá. Ìyẹn ni pé àwọn ará iwájú ti ṣe àwọn nǹkan kan tó lè mú ègún wá. A wá wò wípé ìdí pàtàkì wà tá a fi gbọ́dọ̀ kọ́ àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn kí àwọn náà má bàa tọ ọ̀nà táwọn ará iwájú tọ̀ tó mú ègún wá. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ tún ọ̀nà Olúwa ṣe ẹ kú àtàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò tòní. Nítorí ọ̀rọ̀ rẹ̀, nítorí ọ̀rọ̀ rẹ̀, ayé mi ṣe torí mi ṣe bàbá, aráyé lè mọ̀ pé mo ní ọ. Nítorí rẹ̀ o, nítorí ọ̀rọ̀ rẹ̀, nítorí ọ̀rọ̀ rẹ̀ o, nítorí ọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ tó táyé mi ṣe, ayé mi ṣe torí mi ṣe bàbá, olùgbàlà o, ayé lè mọ̀ pé mo ní ọ. Ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Awon Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. Ọ̀rọ̀ Ọlọ́run náà ni agbẹ́mílé òun náà ni àṣẹ nípa ọ̀rọ̀ rẹ̀ la dá ayé lẹ́yìn rẹ̀ a kò sì dáhùn kan mọ́ nínú tí a dá nínú rẹ̀ ni ìyè wà ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ òkùnkùn kan kò lè borí rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run lọ̀rọ̀ òun làṣẹ òun làmí nínú rẹ̀ náà la gbẹ́mílé. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i. Bàbá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní wọ́n ti wà nínú ilé pẹ̀lú mi níbí. Àwọn ni wọ́n jí ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n láti agbomímọ̀ the Sacred Cherubim and Seraphim Church Ebenezer Model Parish Temple of Miracle tó wà ní Abiolawe ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn tí a wà yìí. Àwọn náà sì tún ni president fún Evergreen Àpàlà Ògòdó Ministers bọ̀dẹ́ olórin Ògòdó yẹn. Ajínrere Samson Abolade Babatunde tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Àmọ́ kí wa ní orúkọ Olúwa a kú àsìkò yìí a kú ọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí Ọlọ́run àánú yóò wà pẹ̀lú gbogbo wa ààbò rẹ̀ yóò sì dájú lórí wa. Àmín. Ìdílé wa ń kọ́. Adúpẹ́ ìdílé wa ní àlàáfíà ìjọ Ọlọ́run náà sì ń lọ gẹ́gẹ́ bí. Bàbá wa lórí kókó ọ̀rọ̀ kíkọ́ àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn kúrò nínú ìwà àwọn ará iwájú tí ó lè mú ègún wá ẹ jẹ́ ká kọ́kọ́ wò
lórí kókó ọ̀rọ̀ yìí kí ni ojú ìwòye yín sí? Ojú ìwòye tèmi náà ni pé a nílò láti kọ́ àwọn ọ̀dọ́ ìsinsìnyí. A nílò láti kọ́ wọn nítorí pé àwọn ní ẹ̀yìn ọ̀la wa. Tá bá dẹ̀ wo àwọn ìwà tí ó wà káàkiri gbogbo àgbáyé nísìn, ìwà tó wà nínú ìjọ, a ò gbọ́dọ̀ fi ìwà yẹn sílẹ̀ fún àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn. Nítorí pé tí àwọn ìran tí ń bọ̀ tí wọ́n bá kọ̀ntínù, ó mì pé àwa tá a wà nísinsìnyí ọjọ́ iwájú wa gan kò secure. Tá bá dẹ̀ wo àwa tá a wá jẹ́ olùkọ́, àwa tá a jẹ́ òbí, àwọn òjíṣẹ́ Ọlọ́run alààyè, a gbọ́dọ̀ dúró láti kọ́ àwọn ìran tí ń bọ̀ láti fi ìwà rere sílẹ̀. Torí pé nínú Bíbélì tẹ́ bá wo dáadáa, Olúwa ló fọwọ́ sọ̀yà ló ní pé òun mọ̀ pé Ábúráhámù ó máa kọ́ àwọn ọmọ rẹ̀, ó máa kọ́ wọn ní ìwà tí ó tọ́. Tẹ́ bá wo nínú Genesis 18:19, ó sọ pé òun mọ̀ pé Ábúráhámù ènìyàn òun ni pé ó máa kọ́ àwọn ọmọ rẹ̀ ní ó máa fún wọn ní àṣẹ láti kọ́ ẹ̀kọ́ tí ó tọ́ àti ẹ̀kọ́ tí ó yẹ. Tá bá dẹ̀ rí i pé nítorí pé ìwà tí Ábúráhámù ń ṣe, ìwà tí ó jẹ́ pé ó tọ́ ni, ó dẹ̀ ń kọ́ àwọn ọmọ ẹ̀ ní ìwà tó jẹ́ pé lẹ́yìn ọ̀la wọn kò ní ègún fún wọn. Ẹ rí i pé Pọ́ọ̀lù gan náà, ọmọ rẹ̀ nínú ẹ̀mí tó jẹ́ Tímótì, ó bá sọ̀rọ̀ pé ó gbọ́dọ̀ sá fún ìfẹ́ àwọn nǹkan tó jẹ́ ti èṣù. Nítorí pé ìdí tó ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé kí àwọn ìwà yẹn kó má fa ègún fún. Tí ẹ bá wá wo ẹnìkan náà wà nínú bí tá bá wo Solomon, ẹ rí i pé bí Solomon ṣe ní ọrọ̀ tó, mò ń sọ ìdàkejì o, bí Solomon ṣe ní ọrọ̀ tó, ṣùgbọ́n nígbà tí Olúwa ti sọ pé kò gbọ́dọ̀ sin ọlọ́run àjèjì o, kò gbọ́dọ̀ fẹ́ obìnrin ní àjèjì, torí pé ó lọ fẹ́ obìnrin àjèjì yẹn, Ọlọ́run kọ̀ sílẹ̀. Ọlọ́run kọ̀ ṣèlérí pé òun ò ní jẹ́ kí ìjọba ọba àwọn ọmọ ẹ̀, òun ò ní fi wọ́n ṣe pé májẹ̀mú tóun ti ṣe fún Dáfídì pé òun ò ní yẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀, ó máa àfẹ́ẹ̀tì ọmọ ẹ̀, á dẹ̀ rí i pé ó àfẹ́ẹ̀tì ọmọ ẹ̀. Ọlọ́run ló ṣètò bẹ́ẹ̀. Tá bá wo Gèhásì náà, nítorí pé ìwà ojú kòkòrò tó ní, ó àfẹ́ẹ̀tì òun, ó tún kó bá gbogbo àwọn ìran rẹ̀ tó ń bọ̀. Jésíbẹ́lì àti Áhábù náà, nítorí pé ìwà wọn kó bá àwọn ìran tó ń bọ̀. Ó túmọ̀ pé gẹ́gẹ́ bí àkọlé yìí ti jáde, a nílò láti kọ́ àwọn ìran tí ń bọ̀ kúrò nínú ìwà àwọn ará iwájú kó má bàa mú wọn fún sí ègún. Àwa tá a wà ń bíbá yìí nísìn, àwa tá a wà ní ìran tí a wà, ègún àwọn ìran tó ti lọ òun là ń jẹ báyìí nísìn. Àwọn tó ti lọ ìran, tá bá dẹ̀ ń sọ ègún, à ń sọ ní bí ègún lè wáyé bí ẹgbẹgbẹ̀rún ọdún, ó lè jẹ́ for about 1,000 years ago, ó lè jẹ́ 500 years ago, ó lè jẹ́ 200 years ago. Therefore àwa ìran tí a wà ń bì, a gbọ́dọ̀ máa so èso rere. Ìpìlẹ̀ wo làwa ń fi lélẹ̀? Ìpìlẹ̀ tá bá fi lélẹ̀ làwọn ìran tó kù tó ń bọ̀ tó máa jèrè. Ẹ wo Gèhásì nísìn, torí nǹkan tó ṣe, ìrandíran ẹ̀, wọ́n ní pé ẹ̀tẹ̀ máa mú wọn, ẹ̀tẹ̀ mú òun. Gbogbo àwọn ọmọ tó bá jáde láti inú ẹ̀jẹ̀ Gèhásì, ẹ̀tẹ̀ ló mú wọn. Bákan náà ẹ rí Solomoni, nítorí pé ìwà torí pé ó lọ sin ọlọ́run àjèjì, ó gba ọlọ́run àjèjì lẹ́yìn. Àwọn ọmọ ẹ̀, ìran tó yẹ kó máa jọba lọ, a gba ìjọba lọ́wọ́ wọn. Now a rí i pé òun máa gbà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀, òun á fi fún àwọn tó súnmọ́ lẹ́gbẹ̀ẹ́. Therefore àwa ìran tí a wà yìí, a gbọ́dọ̀ máa kọ́ àwọn ìran ìsinsìn kí ó má bàa sí ègún. Tí a bá máa mú àwọn ìran tí ń bọ̀ kúrò nínú ìwà àwọn ará iwájú tó lè mú ègún wá, kí ni ojúṣe ìjọ Ọlọ́run? Kí ni àwọn ibo ni ìjọ Ọlọ́run ti ní ipa láti kó? Torí ní church gan ní time tá a wà yìí gan, ó ti wá fẹ́ rí bákan. Àwọn ipa wo ni ìjọ Ọlọ́run ní láti kó? Ipa tí ìjọ nílò láti kó ó pọ̀ rẹpẹtẹ. Ohun àkọ́kọ́ ni pé gbogbo àwọn ìran tí a wà yìí, àwọn tá a jẹ́ ìran tí a wà yìí, ohun àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ gọ́gọ́ mọ̀ pé Jésù ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ó sọ pé òun ni èmi ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Nítorí pé tí èèyàn bá mọ̀ pé òun ni ọ̀nà yẹn náà la máa rìn, ọ̀nà tó jẹ́ òtítọ́ la máa rìn. Tá a bá mọ̀ pé òun ni òtítọ́, ó ní ẹ̀yin yóò mọ òtítọ́,
òtítọ́ yóò máa sọ ẹ́ di òmìnira. tá a bá dẹ̀ mọ̀ pé òun ní ìyè, a mọ̀ pé nípasẹ̀ láìsí Jésù a ò lè rí bàbá, a ò dẹ̀ lè jogún ìjọba òun. ìyẹn ni pé a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé Jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè. bákan náà ṣe rí àwọn ètò ìsìn wa, gbogbo àwọn ìjọsìn wa, a gbọ́dọ̀ jẹ́ kó dá lérí ọ̀rọ̀ Ọlọ́run. kì í ṣe àwọn ètò ìsìn àfọgbọ́nṣe, àfi òye ṣe, àtorí owó àbí torí ikùn. ó gbọ́dọ̀ dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. ó gbọ́dọ̀ dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run tó wá jẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ èyí tó jẹ́ ìmísí láti inú ọ̀rọ̀ Ọlọ́run. gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ doctrine tá a bá ń ṣe, tá a bá ti gbọ́n nínú àṣẹ, tá a bá ti rí i pé èyí tó wà lókè yẹn mọ̀ pé tá a bá gbọ́n èlùbọ́ èyí tó da ló máa lọ sísàlẹ̀. ṣùgbọ́n èyí tí kò da yẹn ó máa wà lókè. èyí tó wà lókè yẹn kí la máa ń ṣe? a máa ń dànù. tá a bá ti fi ọ̀rọ̀ Ọlọ́run, tá a bá ti fi gbọ́n, tá a bá ti rí i pé èyí tó dára ẹ jẹ́ ká mú lò, èyí tí ò dára yẹn ká yọ kúrò. mo mọ̀ pé nípa bẹ́ẹ̀ à ń kọ́ àwọn ìran tí ó bọ̀ kí wọ́n má bàa bọ́ sínú ìgùn. èyí tó tún ṣe pàtàkì náà ni pé a gbọ́dọ̀ gbàdúrà fún ìsọjí. tá a bá wò ó nínú ìtàn ní gbogbo ìjọ káàkiri gbogbo àgbáyé, ọ̀pọ̀lọpọ̀ ìjọ la nílò ìsọjí. ìgbé ayé wa tá à ń gbé kò ní ìsọjí nú. kí là ń pè ní ìsọjí? ni pé ní ìwàláàyè Ọlọ́run nínú ayé wa, ẹ̀mí tuntun nínú ayé wa. ẹ rí i pé Jésù ó kú ó dẹ̀ jíǹde. ẹ rí i pé egun gbígbẹ ó gbọ́rọ̀ Olúwa ó sọjí. ayé wa nílò láti sọjí. gbogbo ìjọ Ọlọ́run nísìn kí là ń pè ní, wọ́n á sọ pé living church. kí ni ìjọ tá à ń pè ní living church? ìjọ tó jẹ́ pé ó kún fún ẹ̀mí Ọlọ́run. kì í ṣe ìjọ tó jẹ́ pé torí kí èrò mi lè pọ̀, tó jẹ́ pé nǹkan ti ayé là ń ṣe. ó gbọ́dọ̀ jẹ́ tó dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run. bákan náà ẹ rí i pé a gbọ́dọ̀ jẹ́ ìjọ nílò láti máa kọ̀rọ̀ Ọlọ́run, Bible study ní gbogbo ìjọ. ẹ̀kọ́ ilé ọjọ́ ìsinmi ó ṣe pàtàkì fún gbogbo ìjọ láti máa ṣe. àwọn Sunday school, Bible study, seminars, workshop. nípa bẹ́ẹ̀ láti máa bá àwọn ìran tó ń bọ̀, wọ́n á máa gbọ́rọ̀ Ọlọ́run. nǹkan tá a bá dẹ̀ sọ sí wọn létí, òun náà máa ṣe. ohun tó bá ń rí lójoojúmọ́, òun náà máa ṣe. a rí i pé ìjọ nísìn àráyè ọ̀rọ̀ Ọlọ́run mọ́. kò sábà sí Bible study, kò sábà sí Sunday school, kò sábà sí seminar, kò sábà sí conference, kò sábà sí gbogbo àwọn seminar conference gan tá à ń ṣe ká fi ra wa wọn praise wọ́n lè ní praise concert. gbogbo àwọn yẹn, gbogbo ibi tó jẹ́ pé wọ́n máa dá everybody mọ̀, tí wọ́n máa, but àwọn ibi tó jẹ́ pé a máa gbọ́rọ̀ Ọlọ́run, tí a máa gbàdúrà, tó jẹ́ pé tá a bá gbọ́ tán ọkàn wa máa gbọgbẹ́, ayé wa máa gbọgbẹ́. àwọn nǹkan tí èmi rò pé ìjọ Ọlọ́run wọ́n nílò láti ṣe nìyẹn. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. ètò Ohun Àwọn Kerubu FM náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. à ń padà bọ̀ tá a bá ti ṣojú òpó sílẹ̀, àwa tá a bá fẹ́ pè wọlé, a ní àǹfààní láti béèrè ìbéèrè kan tàbí àbẹ́yìn náà lẹ́ àǹfààní láti dá sétò. ẹ jẹ́ ká dókè lọ́hùn ká má wọn ṣe ìpolówó tó wà nílẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá sí ti gbọ̀yìn. ẹ ṣé púpọ̀ wípé wà pẹ̀lú wa. Jésù ọba aláàánú dé. Nítorí ilẹ̀kùn tí a fi gba ayé tì, àánú adániwáyé ṣetán láti ṣí. ní agbo mímọ́ the Sacred Cherubim and Seraphim Church, Ebenezer Model Parish, Temple of Miracle. ṣe ń gbé gbogbo ènìyàn síbi àgbàyanu ìsọjí ìta gbangba ọlọ́jọ́ mẹ́ta gbáko. 3 days interdenominational mercy crusade. Automatic mercy. àánú lẹ́sẹ̀kẹsẹ̀ ní àkòrí. dání kí ó wá fi ìtara tú àròyé palẹ̀ níwájú Olúwa láti bọ́ lọ́wọ́ ẹ̀mí adánidúró tí ń ṣe ọ̀run ìṣerere mọ́ni láti ọjọ́ Friday June 12, Saturday 13 àti Sunday June 14, 2026 ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní skating ground opposite post office Panṣẹ́kẹ́ Abẹ́òkúta Ogun State. Saturday June 13 ministers anointing service ní aago 11 òwúrọ̀ nínú ìjọ Ebenezer Model Parish 5 Solanke Street Abiola Way Abẹ́òkúta. Ministering Spirit DNA Tobi Fere Adiola Adesile and other anointed ministers of God. Pastor Abayomi Oluga convener. Senior Elder Apostle AA Dr. Muni olùgbàlejò. Wá àṣírí òkùnkùn máa tú nínú àdúrà. Lára ẹ̀mí mi, ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí Olúwa ní ilẹ̀ alààyè. Mo dúró d'Olúwa. Gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa nígbà tí a bá ń pè é. Ọlọ́run, òdodo wa. Ìwọ ló dá wa nídè nínú ìgbọ́n
ẹ ṣeun púpọ̀ wípé wà pẹ̀lú ẹ káàbọ̀ padà sórí ètò ohun àwọn kérúbù on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídìrè ní ìlú Abẹ́òkúta níbi tí Ọlọ́run ti ń lò wá tá a ti ń jíṣẹ́ mímọ́ rẹ̀. Bàbá wa nínú Olúwa tí wọ́n wà nínú ilé pẹ̀lú wa, àwọn ni wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run àti olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti agbo mímọ́ Sacred Sea and East Church Ebenezer Model Parish Temple of Miracle tó wà ní Abiolawi ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ajínrere Samson Abolade Babatunde àwọn ni wọ́n wà pẹ̀lú wa. Wọ́n sì tún jẹ́ president fún Evergreen Àpàlà Ògodó Ministers. Àwọn ni Ọlọ́run lò láti ṣí wa létí lórí kókó ọ̀rọ̀ kíkó àwọn ìran tí ń bọ̀ kúrò nínú ìwà ara iwájú tí ó lè mú ègún wá. Kíkó àwọn ìran tí ń bọ̀ kúrò nínú ìwà àwọn ará iwájú tí ó lè mú ègún wá. Òun ni kókó ọ̀rọ̀ tí à ń gbéyẹ̀wò lọ́wọ́. Bàbá wa ẹ kú atótónu àtẹ̀kan. Yes, sir. Ẹ mú wa tẹ̀síwájú lára àwọn ojúṣe ìjọ pé àwọn ará iwájú ti ṣe àṣìṣe, wọ́n ti kọsẹ̀. Ẹlòmíì ìyàwó bíi 5 ló fẹ́. Ẹlòmíì ọ̀nà tó gbà ní ọ̀rọ̀. Ẹlòmíì àwọn ọ̀nà tó gbà kọjá. Òun tí wàá fẹ́ káwọn ìran tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n lọ káwọn náà lọ tasẹ̀ àgẹ̀rẹ̀ síwájú yẹ torí wọ́n ní ẹṣin tó Yorùbá bọ̀ wọ́n ní ara iwájú tó jìn sí kòtò ó kọ ẹni tó ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n ni kì í ṣe gbogbo ẹni tó ń bọ̀ lẹ́yìn náà ló fi taratara gbọ́n púpọ̀ mọ́ láyé ìsìn. Bàbá wa ẹ jẹ́ ká wò kí ni àwọn ọ̀nà wo ẹ mú àtẹ̀síwájú ni a lè gbà ní ìjọ Ọlọ́run lè lò ní ìjọ Ọlọ́run lè gbà dìde ìrànlọ́wọ́ láti kó àwọn tí ń bọ̀ lẹ́yìn kúrò nínú ìwà àwọn ará iwájú tó lè mú ègún wá. Ẹ mú àtẹ̀síwájú. Gẹ́gẹ́ bí ẹ ti sọ, tí ẹ bá rí àwọn ìwà àwọn aṣíwájú tá a bá wò ó pọ̀ lóríṣiríṣi. Paul gan tẹ̀ ti sọ fún Timothy nínú 2 Timothy 2:22 ó ní nígbà tí ìgbà ìkẹyìn bá dé oríṣiríṣi àwọn ìwà òun ló máa ṣẹlẹ̀. Nínú ẹ̀ ni ó sọ àwọn bíi àgbèrè bíi panṣágà, ó sọ olùfẹ́ ara ẹni ju Ọlọ́run lọ, olùfẹ́ owó, rí àwọn agbéraga, asọ̀rọ̀ búburú, aláìlọ́pẹ́, aláìnífẹ̀ẹ́, aláìlèdáríjini, abanijẹ́, aláìlèkóra ẹni ní ìjánu, òǹrorò, aláìnífẹ̀ẹ́ ohun rere. Àwọn kan wọn ò nífẹ̀ẹ́ ohun rere. Oníkúpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju Ọlọ́run lọ. Ẹ rí pé yẹn pọ̀ gan nísìn. Tí a bá rí àwọn ọ̀dọ́ tó ń bọ̀, àwọn ọ̀dọ́ ìsinsìn tó jẹ́ pé àwọn ló ní ọ̀la, tẹ́ bá ní pé kí wọ́n wá sí ilé àdúrà tàbí àwùjọ ibi tí wọ́n ti ń képe ọ̀tọ̀ tí ń sọ̀rọ̀ Ọlọ́run, wọn ò fẹ́. Ṣùgbọ́n ibi fàájì wọ́n fẹ́ jùlọ. Àwọn tí wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n wọ́n ṣe agbára rẹ̀, wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n wọ́n ṣe agbára rẹ̀, wọn ò gbàgbọ́ nínú rẹ̀, wọ́n gbàgbọ́ nínú agbára rẹ̀, wọ́n kàn mọ̀ pé Ọlọ́run wà ní. Ṣùgbọ́n àwọn kí ni àwọn nǹkan tí wọ́n lè ṣe? Òun náà ni pé gbogbo àwọn ìwà yìí, ohun tí èmi rò pé a tún lè ṣe ni pé a gbọ́dọ̀ fi tọlọ́run síwájú. Mo rí i pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa ò fi tọlọ́run síwájú. Bíbélì dẹ̀ sọ pé rántí ẹlẹ́dàá rẹ nísinsìnyí. Ẹ rí i pé ó sọ pé nísinsìnyí, kò sọ pé kò sọ di ọ̀la. Kò sọ pé bóyá lọ́la bọ́ tún la. O gbọ́dọ̀ rántí ẹlẹ́dàá rẹ nísinsìnyí. Na ohun tí ó ṣe pàtàkì tí ìjọ Ọlọ́run ṣe, gbogbo ìjọ Ọlọ́run káàkiri, a gbọ́dọ̀ rí i pé àwa tá jẹ́ adarí, a gbọ́dọ̀ rí i pé a fi àwọn ènìyàn kí wọ́n gbogbo àwọn ìran tó ń bọ̀, torí pé gbogbo ìwà tí wọ́n ń wù nísinsìnyí táà ń rí yẹn gbogbo ẹ̀ ló ní ẹ̀san. Ohun tó bá dẹ̀ ti ní ẹ̀san ó máa ní ègún. A gbọ́dọ̀ jẹ́ pé kí wọ́n súnmọ́ Ọlọ́run, torí pé tí wọ́n bá ti súnmọ́ Ọlọ́run, àwọn ìwà tó yẹ tọ́ àti ìwà tó yẹ wọ́n á bẹ̀rẹ̀ sí wù. Now bí mo ti sọ lẹ́ẹ̀kan, ẹnìkan ò lè wá sí kó lè súnmọ́ Ọlọ́run láì ṣe pé ó ní Jésù. A gbọ́dọ̀ fi wọ́n fún láti jẹ́ kí wọ́n mọ Jésù, torí pé àwa ti mọ Jésù, àwa tá a jẹ́ aṣíwájú a ti mọ Jésù, la fi mọ̀ pé gbogbo ìwà tí wọ́n ń wù yẹn ni ò dáa. Ṣùgbọ́n táwa náà bá ti jẹ́ kí àwọn náà mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà, àwọn náà wọ́n mọ̀ wípé ìwà yìí kò tọ́ láti máa wù. Torí pé ohun tá à ń sọ lónìí gangan ni pé bí wọn ò bá jáwọ́, ìwà yìí ó ní ẹ̀san, ó dẹ̀ máa ń fa ègún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ tí ọ̀pọ̀lọpọ̀ wa ń dojúkọ lọ́wọ́ báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlà kọjá tí à ń là kọjá, ọ̀pọ̀lọpọ̀ àwa ìran tá a wà àbá ti jù báyìí lọ bí kò bá ṣe pé àwọn bàbá wa ti jẹ èso, èyí sì ń kan àwọn ọmọ. Kí ni àwọn ìran tó ń bọ̀
kí ni àwọn ìran àwa ìran ìsìn gbogbo ìwà tá à ń wù yẹn a ò gbọ́dọ̀ fi ìwà yẹn lé ọmọ lọ́wọ́ a gbọ́dọ̀ rí i pé àwa ìran tí ìsìn àwa gbọ́dọ̀ mọ̀ pé a ti ṣẹ̀ a sì ti kùnà ògo Ọlọ́run kì í ṣe pé bàbá tí ó ń mu gbogbo ẹ̀ tó ṣàǹdà gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn tó yẹ pé ó máa tún mu àmúṣubú àlùlùọmọ àmújásí ibi tó bá wọn bó ṣe ń wò yẹn bó ṣe ń ṣe gbogbo nǹkan yẹn àwọn ọmọ tó bí àwọn náà ṣe àwọn náà ní lọ́kàn pé àwọn náà máa ṣe meanwhile táwọn náà bá ti ní lọ́kàn pé àwọn máa ṣe ńṣe ni ègún tó ń ran ègún lọ́wọ́ nìyẹn Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. àwa tí a bá fẹ́ pè wọlé àbáwa náà fẹ́ dá sétò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ a ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 0812-411-3677. Hello. Ẹ káàsán sáà. Orí ìdúrà láti ṣe é. Ẹ káàbọ̀ sórí ètò alàgbà rírọ̀ láti. Kí àwọn tó wà lóyún náà. Ó dà. Yes sir. Mo alábìnrin tó ní fíìmù mi tó bá ń gbọ́ tó pásítọ̀ máa ń wà sí lórí rédíò báyìí mo gbọ́ nǹkan kan lórí arákùnrin kan tó ń tẹ̀lé dẹ́pítà nínú bíbélì náà ni wọ́n ní ègún kan ní màmá alágbèrè bí ìyá bàbá ìdá alágbèrè sọ bẹ́ẹ̀ tètè pé wọ́n ní ègún kan gbọ́ sórí ìwé náà ẹ̀wọ̀n máa fẹ́ mọ pàtó ìdí ẹ̀jọ̀ náà ṣàlàyé. Wọ́n ní ọkùnrin kan Jẹ́fítà wọ́n ní màmá ẹ̀ alágbèrè ni wọ́n ní ègún kan bọ́ sórí òun náà wọ́n ní àwọn afẹ́ mọ̀ nípa ègún yẹn nǹkan táwọn ń béèrè nìyẹn. Nínú bíbélì Jẹ́fítà ohun tí a sọ ni pé màmá ẹ̀ alágbèrè ni torí pé ó jẹ́ alágbèrè yẹn wọ́n kọ̀ sílẹ̀ wọ́n fi sílẹ̀ wọ́n sọ pé kò ní àǹfààní kò ní nípa nínú àwọn nǹkan létà òun náà ni wọ́n lọ pé now ègún tí a lè sọ pé ó wà lórí ẹ̀ náà ni pé nítorí pé a bí nínú àgbèrè ẹni tí a bá dẹ̀ ti bí nínú àgbèrè ègún tó wà lórí ẹ̀ náà ni pé ó ní ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n nígbà irú Jẹ́fítà yẹn àṣìwàṣẹ Ọlọ́run fi àánú gbà ní nígbà míì Ọlọ́run máa ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu òun náà la ṣe ni pé ẹni tó bá ti wá sí ọ̀dọ̀ Ọlọ́run tó ti béèrè fún àánú kò no mátà ègún tí ó wà lórí èèyàn bóyá ègún àìgbọ́ràn ni ẹ rí i pé Bíbélì sọ pé ẹbí tí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ ìbùkún ni fún ọ tá a bá tún wá dé bí verse 14-28 ó ní bí ìwọ kò bá farabalẹ̀ ǹjẹ́ àwọn ègún báyìí ó wà lórí ẹ̀ gbogbo ègún yẹn pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n tíyàn bá ti wá sí ọ̀dọ̀ Olúwa even gan tí ègún bá wà lórí ẹ̀ bóyá ègún àbí nínú àgbèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tá a wà nínú ayé nínú àgbèrè náà ti bí wa ẹlòmíì bàbá wọn kò lọ tọrọ ìyàwó wọn kò bí tọ́ bá ti bí bẹ́ẹ̀ tí yóò jẹ́ pé wọ́n lọ tọrọ ọmọ yẹn lọ́wọ́ bàbá wọn gbé nǹkan lọ inú àgbèrè náà ti bí ẹ̀ṣẹ̀ dẹni ṣùgbọ́n tí àwọn ọmọ yẹn tó bá ti wá sí ọ̀dọ̀ Ọlọ́run tó ti béèrè fún àánú tí Olúwa ni láti ṣàánú fún ẹni tí nítorí ẹni bí yóò sọ pé gbogbo aláṣà ti ṣẹ̀ tàti kùnà ògo Ọlọ́run. Jẹ́fítà gangan inú àgbèrè òun láti bí ẹ̀ṣẹ̀ tó dẹ̀ dá náà ni pé ẹni tí ó bá ṣàgbé ẹ mọ̀ pé Bíbélì sọ fún wa ni pé ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè ẹ̀ṣẹ̀ ni fún ṣùgbọ́n nítorí pé Ọlọ́run fẹ́ fi àjùlọ wọn ó ṣàánú fún Jẹ́fítà òun ni Jẹ́fítà fi rí àlùyọ gbà. Ọlọ́run alààyè ràn wá lọ́wọ́ 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí bí ètò yìí ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ bàbá wa Evangelist Samson Abolade Babatunde wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti àgbè mímọ́ Sacred CNS Church Ebenezer Model Parish. Hello wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti àgbè Sacred CNS Church Ebenezer Model Parish Temple of Miracle tó wà ní Abiolawe ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn tí a wà yìí àwọn ni Ọlọ́run lò láti ṣe wálé jẹ́ ká tún dókè lọ́hùn ká mú iṣẹ́ ìpolówó tó wà nílé wa à ń padà bọ̀.
Automatic Mercy Interdenominational Crusade. Jésù ọba aláàánú dé. Nítorí ilẹ̀kùn tí a fi pa ayé tì, àánú adániwáyé ṣetán láti ṣí. Ní agbo mímọ́ the Sacred Cherubim and Seraphim Church, Ebenezer Model Parish, Temple of Miracle. Ṣé ń gbé gbogbo ènìyàn síbi àgbàyanu ìsọjí ìta gbangba ọlọ́jọ́ mẹ́ta gbáko. 3 days Interdenominational Mercy Crusade. Automatic Mercy. Àánú lẹ́sẹ̀kẹsẹ̀ ní àkòrí. Gbogbo ìṣẹ̀dá kí ó wá fi ìtara tú àròyé palẹ̀ níwájú Olúwa. Láti bọ́ lọ́wọ́ ẹ̀mí adánidúró tí ń ṣe ọ̀run ìṣerere mọ́ni. Láti ọjọ́ Friday, June 12, Saturday 13 àti Sunday, June 14, 2026. Ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ní skating ground opposite post office, Panṣẹ́kẹ́, Abẹ́òkúta, Ogun State. Saturday, June 13, Ministers Anointing Service. Ní aago 11 òwúrọ̀. Nínú ìjọ Ebenezer Model Parish, 5 Solanke Street, Abiola Way, Abẹ́òkúta. Ministering Spirit DNA, Tobi Fere, Adiola Adesile, and other anointed ministers of God. Pastor Abayomi Oluga, convener. Senior Elder Apostle AA Dr. Muni Olùgbàlejò. Wá àṣírí òkùnkùn máa tú nínú àdúrà. Ẹ̀yin aráyé gbọ́, ìgbáyé kù sí dẹ̀dẹ̀. Ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. Ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè. Ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Ibẹ̀ ni Ọlọ́run ti ń lò wá fún iṣẹ́ mímọ́ rẹ̀. Kíkó àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn kúrò nínú ìwà àwọn ará iwájú tí ó lè mú ègún wá. Kíkó àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn kúrò nínú ìwà àwọn ará iwájú tí ó lè mú ègún wá ní kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò pẹ̀lú bàbá wa Evangelist Samson Abolade Babatunde lórí ètò tòní. Bàbá wa ẹ̀kọ́ àtótónu àtẹ̀kan. Yes, sir. Ẹ jẹ́ kí n wò báyìí kí ni ọ̀nà àbáyọ àti ọ̀rọ̀ àmọ̀ràn yín sí gbogbo ènìyàn lórí kókó ọ̀rọ̀ yìí. Ẹ rí i pé ojoojúmọ́ làwọn èèyàn ń tàsé àgẹ̀rẹ̀ là ń ṣe èyí tó ń wá tí bó bá dẹ̀ ti ṣe báyìí ègún ẹ̀ ti dúró, ègún ò ní já wá. Bó bá ti dúró, ègún ẹ̀ ti dúró. Kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún gbogbo ènìyàn àtàwọn ìran tó ń bọ̀ lẹ́yìn àtàrà wájú lórí kókó ọ̀rọ̀ yìí? Ìran tí a wà yìí àti ìran tí ó ń bọ̀ lẹ́yìn, mo ti sọ nínú ọ̀rọ̀ mi, ohun àkọ́kọ́ náà ni pé a gbọ́dọ̀ fi tọlọ́run síwájú. Nínú ohun gbogbo tá a bá ń ṣe, tọlọ́run ló gbọ́dọ̀ jẹ́ number 1. Tí a bá fẹ́ rìnrìn àjò, tọlọ́run number 1. Tá a bá fẹ́ sọ̀rọ̀, ká fi tọlọ́run ṣàkọ́kọ́. Ohun gbogbo tá a bá fẹ́ ṣe nínú ayé wa, tá a bá fẹ́ sọ̀rọ̀, ẹ jẹ́ ká kọ́kọ́ fi ti Ọlọ́run síwájú. Ẹ rí i pé nígbà tí nínú Bíbélì gan sọ pé ní àtètèkọ́ṣe Ọlọ́run, kí ni wọ́n kọ́kọ́ dárúkọ bẹ́ẹ̀? Ọlọ́run. Náà ó wá ní ká rántí Ọlọ́run nísinsìnyí. Àwa ga wa ìran tí ń bọ̀, àwa ìran ti sìn, a gbọ́dọ̀ fi Ọlọ́run wọn àwọn ìran tí ó ń bọ̀. Àwa ìran tó ń bọ̀ náà a gbọ́dọ̀ mọ̀ wípé Ọlọ́run òun ni àkọ́kọ́. Ohun tí mo lè tún sọ fún gbogbo èèyàn náà ni pé a gbọ́dọ̀ so èso bearing the fruit of the spirit. A gbọ́dọ̀ so èso. Àwọn èso tí a lè so òun náà ló wà nínú Galatia 5:22-23 tó sọ fún wa wípé kí a so èso ìfẹ́. Ká so èso ìfẹ́. Ó ní nínú bẹ́ẹ̀ àlàáfíà wà níbẹ̀. Ká so èso àlàáfíà. Ká so èso ìpamọ́ra. Ká so èso ìkóra ẹni ní ìjánu. Ká so èso ìtẹ́lọ́rùn. Ká má so èso ojú kòkòrò. Ẹ̀rí nígbà tá a bá ń sọ àwọn èso yẹn pẹ̀lú àwọn ènìyàn tó yí wa ká, àwa náà à ń mú kí àwọn ègún tó ti wà lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń mú kúrò. Kó kúrò. Àwa náà ò tún ń fi ègún lẹ̀ fún àwọn tó ń bọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé èso tí ara là ń so, ńṣe la tún mú ègún mìíràn àtún mìíràn sílẹ̀ ni. Tí àwọn ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, tí àwọn ìran tó ń bọ̀ tó bá bẹ̀rẹ̀ sí, táwọn náà bá bẹ̀rẹ̀ sí ṣe, ẹ mọ̀ pé tí wọ́n á tún ju tiwa lọ. Therefore a gbọ́dọ̀ so èso. Na nǹkan tí màá jẹ́ tó fi kún ni pé kí gbogbo wa jẹ́ ẹni tó ń ṣòtítọ́, ká ní integrity. Ká jẹ́ ẹni tó ń ṣòtọ́. Nínú ohun gbogbo tá a bá ṣe, a gbọ́dọ̀ ní integrity. Mo rí pé lórílẹ̀‐èdè yìí integrity wa ó ti sọ. Ó ṣọ̀wọ́n. Integrity wa ó ti kú. Àfi gbọ́dọ̀ jí integrity yẹn ká jí padà. Integrity tó ti sùn, a gbọ́dọ̀ jẹ́ kó jí padà. Tí ìta bá ti ní integrity, àwọn ìran tó ń bọ̀ òun náà làwọn náà máa ṣe. Integrity yẹn òun ni wọ́n máa tẹ̀lé. Ká ṣòtítọ́ níbi ohun gbogbo. Kò dẹ̀ sí nǹkan tí a fẹ́ ṣe tá a ní fàdúrà sí. Bẹ́ẹ̀ ni ká máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. A gbọ́dọ̀ máa gbàdúrà
láì sinmi àti láì ká fi àdúrà kún pé kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ láti máa ṣe rere, láti máa ṣe ohun tó tọ́ àti láti máa ṣe ohun tó yẹ. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́, ojú òsì ní tì wá. Àmín. Kíkó àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn kúrò nínú ìwà àwọn ará iwájú tó lè mú ègún wá, ìyẹn ni pé àwọn ará iwájú tí wọ́n ti jẹ èso àjàrà, ẹ̀yin sì ń kan àwọn tó ń bọ̀ lẹ́yìn náà, ọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn yẹn ẹ má lọ tẹsẹ̀ bọ̀ nǹkan tó yẹ kẹ́ ẹ tẹsẹ̀ bọ̀. Òní kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lónìí, torí pé oríṣiríṣi ìwà ipá ló kún ìta lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní ikú ń jọ̀gẹ̀dẹ̀, ikú ń rẹ̀dì, ikú mọ̀kún tó ń dùn, ó ń ṣe kinní kan fún ni. Àní dààmú lórúkọ ti Jésù. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé sórí ètò ìdìyẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí. Evangelist Samson Abolade Babatunde, àwọn ni wọ́n wà níbí pẹ̀lú wa. Bàbá wa, ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí gbogbo wa ló kàn kí ni ọ̀nà àbáyọ, kí ni àmọ̀ràn tí yín fún gbogbo ipò tí orílẹ̀-èdè Nàìjíríà tó wà? Ọ̀nà àbáyọ náà ni pé ohun àkọ́kọ́ ni pé gbogbo wa gbọ́dọ̀ gbé ojú sókè. Gbé ojú sókè ni pé ẹ mọ̀ pé a ti wo ọ̀tún, a wo òsì, a wo ẹ̀yìn, kò sí ìrànlọ́wọ́. Ẹnìkan ṣo tó lè ràn wá lọ́wọ́, òun náà ni kí a gbé ojú sókè, kí a ké pe Ọlọ́run, kí ó fi àánú kó dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Torí pé ó ti ṣe bẹ́ẹ̀ rí. Irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ó ti ṣẹlẹ̀, ó kàn lè yàtọ̀ síra wọn ni. Ṣùgbọ́n ẹnìkan ṣo tó dá sí òun náà ni. Tá a bá wo ẹ̀gbẹ́, gbogbo àwọn tá à ń wò lẹ́gbẹ̀ẹ́, tá à ń wò lọ́tún, tá à ń wò lósì, àwọn lè gbà wá. Ibì kan ṣo tí ó yẹ kí gbogbo wa wò, òun náà ni. Ìbá aṣọkùnrin ní, ìbá aṣobìnrin, ìbá no matter religion, ibi kan ṣo tá a lè wò, òun náà ni ọ̀dọ̀ Ọlọ́run. Tá a bá dẹ̀ ti wò, tí gbogbo wa nígbàgbọ́, ó máa dá wa lóhùn. Ó máa dá wa lóhùn. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. À ń bọ̀ náà, jẹ́ ká tún dókè lọ́hùn, yá ṣe ìwà wọn. Ìwà rẹ̀ padà, kò lọ múra. Automatic Mercy Interdenominational Crusade. Jésù ọba aláàánú dé. Nítorí ilẹ̀kùn tí a fi gba ayé tì, àánú adániwáyé ṣetán láti ṣí. Ní agbo mímọ́ the Sacred Cherubim and Seraphim Church, Ebenezer Model Parish, Temple of Miracle. Ṣé ń pé gbogbo ènìyàn síbi àgbàyanu ìsọjí ìta gbangba ọlọ́jọ́ mẹ́ta gbáko. 3 days Interdenominational Mercy Crusade. Automatic Mercy. Àánú lẹ́sẹ̀kẹsẹ̀ ní àkòrí. Gbogbo ìṣẹ̀dá ni kí ó wá fi ìtara tú àròyé palẹ̀ níwájú Olúwa. Láti bọ́ lọ́wọ́ ẹ̀mí adánidúró tí ń ṣe ọ̀run ìṣerere mọ́ni. Láti ọjọ́ Friday, June 12, Saturday 13 àti Sunday, June 14, 2026. Ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ní skating ground opposite post office, Panṣẹ́kẹ́, Abẹ́òkúta, Ogun State. Saturday, June 13, Ministers Anointing Service. Ní aago 11 òwúrọ̀. Nínú ìjọ Ebenezer Model Parish, 5 Sholanke Street, Abiola Way, Abẹ́òkúta. Ministering Spirit DNA, Tobi Fere, Adiola Adeshile, and other anointed ministers of God. Pastor Abayomi Oluga, convener. Senior Elder Apostle AA Dr. Muni Olùgbàlejò. Wá àṣírí òkùnkùn máa tú nínú àdúrà. Ẹ̀yin aráyé gbọ́, ìgbà yẹ kù sí dẹ̀dẹ̀. Ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. Ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè, ká má ṣe kábàámọ̀ ìgbẹ̀yìn. Lórí ètò Ohun Àwọn Kerubu on FM náà la ṣì wà tí Ọlọ́run ti ń lò wá fún iṣẹ́ mímọ́ rẹ̀. Kíkó àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn kúrò nínú ìwà àwọn ará iwájú tó lè mú ègún wá. Bàbá wa Evangelist Abolade Babatunde, àwọn ni wọ́n wà nínú ilé pẹ̀lú wa tí Ọlọ́run ń lò lórí kókó ọ̀rọ̀ yìí. Ẹ̀kọ́ atótónu àtẹ̀kàn bàbá wa. Yes, sir. Ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún gbogbo ikọ̀ àti ìríjú Ọlọ́run àkókò yìí? Ẹ̀yin náà ti rí o, ojoojúmọ́ làwọn èèyàn ń di apẹ̀yìndà nínú ìgbàgbọ́. Àwọn ẹni ìpè wọ́n ti fẹ́ máa di ẹni nǹkan míì. Kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún gbogbo àwọn ikọ̀ àti ìríjú, àwọn ikọ̀ ìtanijí irú àkókò yìí? Kí ni àmọ̀ràn yín fún wọn láti padà sí ojú ọ̀nà? Àmọ̀ràn tí èmi kàn máa fún wa náà ni pé Bíbélì ní ká máa ṣọ́ra, ká sì máa gbàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ àwa òjíṣẹ́ Ọlọ́run à ń gbàdúrà ni a ò ṣọ́ra. Now a gbọ́dọ̀ máa ṣọ́ra. Kí ni àwọn nǹkan tá a máa wá fi ṣọ́ra? Kí ló máa jẹ́ guidelines wa? Tá a bá lọ ra fóònù
ó máa fún wa ní àwọn guidelines pé bẹ́ẹ̀ ṣe máa tán ni bẹ́ẹ̀ ṣe máa tán ní bẹ́ẹ̀ ṣe máa lóore. na àwọn nǹkan tí a máa fi tó máa jẹ́ ká máa fi ṣọ́ra òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni Bíbélì. We should study the word of God deeply. A gbọ́dọ̀ béèrè fún ẹ̀mí mímọ́ kó fún wa ní ẹ̀mí mímọ́ láti mọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Òun la máa fi ṣọ́ra à dẹ̀ máa gbàdúrà. Tá bá ti ń ṣọ́ra he said wash and pray. Once we can wash ẹ rí i pé wash ló kọ́kọ́ sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwa òjíṣẹ́ Ọlọ́run ní ìsìn kò sí ìṣọ́ra àdúrà là ń gbà I believe but no matter prayer tó bá gbà o gbọ́dọ̀ fi ìṣọ́ra sí. ẹ jẹ́ sáré mú ìbéèrè kan kí ló dé tí kò fi sí ìṣọ́ra. Ohun tí o ṣe sí ìṣọ́ra ni pé mo sọ fún wa pé ohun tó máa jẹ́ gáìdì wa àmọ́ ẹ mọ̀ pé nǹkan tí n bá mọ̀ ni màá fi ṣọ́ra. Bíbélì sọ pé o ò gbọ́dọ̀ ṣe báyìí tí n bá kà tí mi ò mọ̀ mi ò ní mọ̀ pé níbi báyìí ó yẹ kí n ṣọ́ra. Now the only thing ohun tó máa mú wa máa fi ṣọ́ra òun ni pé nígbà tá a bá ń ka Bíbélì wa ẹ̀mí àti kà àti fi ẹ̀mí mọ́ á rán wa létí nígbà tó bá yẹ ká ṣọ́ra. But if we don't study Bible more tá ò meditate dáadáa níbi tó yẹ ká ti ṣọ́ra a ò ní mọ̀. But nípa kíka ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀mí mọ́ á máa rán wa létí ohun gbogbo tá a ti kà ohun tá a ti kọ́ tá a ti gbọ́ yẹn. Ohun tí mo fẹ́ sọ fún àwa òjíṣẹ́ Ọlọ́run náà káàkiri àtèmi tí mo sọ̀rọ̀ náà ni pé kí a máa ṣọ́ra ká dẹ̀ máa gbàdúrà. Ohun tá a máa fi ṣọ́ra òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run òun ni ó máa òun la máa fi ọ̀rọ̀ Ọlọ́run ní ìṣọ́ra wa. ní ìṣọ́ra wa Ọlọ́run alààyè ràn wá lọ́wọ́. ẹ̀yin èèyàn tẹ́ ń gbé wa nílé bóyá iná ní ìbéèrè kan tàbí òmíràn láti bẹ̀rẹ̀ àbẹ́ tó fẹ́ dá sétò ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè. Ajínrere Samson Abolade Babatunde ni wọ́n wà nínú ilé pẹ̀lú wa. Wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè láti agbomímọ́ Sacred Cherubim and Seraphim Church Ebenezer Model Parish Temple of Miracle tó wà ní Abiolawe ní Abẹ́òkúta. Bí àwọn náà sì tún ní president fún Evergreen Àpàlà Ògodó Ministers tí Ọlọ́run ti ń lò wọ́n fún iṣẹ́ mímọ́ rẹ̀. Bàbá wa adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé a pè wá sórí ètò yìí ẹ sì ní àǹfààní láti darapọ̀ mọ́ wa kẹ́ ẹ̀ tó máa lọ gbàdúrà fún wa lórí ètò àti gbọ̀kàn tó ń gbọ́ yín nílé. Lórúkọ Jésù Àmín. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó fún wa ní ìrọ̀lẹ́ yìí Olúwa gba ọpẹ́ wa. Àmín. A gbàdúrà fún gbogbo àwa tí à ń gbọ́ mi ní lórúkọ Jésù mo gbàdúrà orí wa ò ní gbàbọ̀dẹ̀. Àmín. Ẹ̀dá wa ò ní gbàbọ̀dẹ̀. Àmín. A fi orílẹ̀-èdè wa lé ọ lọ́wọ́ a ti gbé ojú wa sókè à ń béèrè fún ìrànlọ́wọ́ Olúwa dìde ìrànlọ́wọ́. Àmín. bí sọ pé ìrànlọ́wọ́ wa kò ti gúúsù wa kò ti ìlà oòrùn wa bí kò ṣe láti ọ̀dọ̀ rẹ̀. Ẹ dẹ̀ sọ pé ẹnikẹ́ni ò lè róhunkóhun gbà bí kò ṣe pé a fi fún un. Ohun tí a fẹ́ ní àkókò yìí ní ìtúsílẹ̀ ní àlàáfíà Ọlọ́run àlàáfíà ó yá ẹ sọ̀kalẹ̀ wá. Àmín. Orílẹ̀-èdè ó yẹ bá wa túnṣe. Àmín. Ọlọ́run ó yẹ bá wa túnṣe. Àmín. Gbogbo ọkàn tó ń gbọ́ mi ẹ jẹ́ ká rà àánú gbà. Àmín. Gbogbo ìjọ Ọlọ́run alààyè ẹnu ọ̀nà ìkùnkùn má jò borí ìjọ. Àmín. A gbàdúrà fún ètò Ohun Àwọn Kérúbù Olúwa mú tẹ̀síwájú. Àmín. C2 FM lórúkọ Jésù Olúwa mú tẹ̀síwájú. Àmín. Agbára ìtẹ̀síwájú ó yá kó balẹ̀. Àmín. Ká lè máa yìn ọ́ lógo. Àmín. Ká lè máa fọpẹ́ fún ọ. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Adúpẹ́ púpọ̀ lọ bàbá wa nínú Olúwa Evangelist Samson Abolade Babatunde ń pè àpè wá sórí ètò yìí ẹ sì ní àǹfààní láti darapọ̀ mọ́ wa. A lérò pé tá bá tún pè nígbà mìíràn ẹ ó tún darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Automatic Mercy Crusade ní next week. Gbogbo ènìyàn lápè láti ọjọ́. Gbogbo ènìyàn lápè. Gbogbo ènìyàn. Ní ọjọ́ Wednesday, Friday, Saturday àti Sunday ọ̀sẹ̀ tó ń bọ̀ ní skating ground ní Panṣẹ́kẹ́ ọwọ́ Ọlọ́run alààyè àárín kọjá ọwọ́ Ọlọ́run alààyè àárín kọjá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ Wednesday, Friday, Saturday, Sunday Friday, Saturday, Sunday ọ̀sẹ̀ tó ń bọ̀ ní skating ground ní Panṣẹ́kẹ́ Automatic Mercy Ọlọ́run gbogbo àgbáyé ní ká wá gba ìyanu lẹ́sẹ̀kẹsẹ̀ lórúkọ Jésù. Ìyanu náà àti àánú náà yóò farahàn nínú gbogbo ayé wa. Ojú òsì ní tì wá. Bàbá wa nínú Olúwa olùṣọ́ àgùntàn Àbáyọ̀mí Olúgà ní convener ojú òsì ní tì wá ó rí àánú gbà. Nọ́mbà wo làwọn èèyàn lè pè yín sí
àtàwọn tó fẹ́ ní nǹkan tó fẹ́ bá yín sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú àtàwọn tó fẹ́ wá sí automatic message crusade nọ́mbà wo ni wọ́n ní àǹfààní láti pè é sí tó bá ní nǹkan tàbí òmíràn láti bá yín sọ. 080 60 95 15 75. ẹ rọra bá mi pè é mi ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ́lẹ̀ níbà ẹ rọra bá mi pè é ó yá ẹ bá mi pè díẹ̀ díẹ̀. 080 60 95 15 75. ẹ tún bá ń pè lẹ́ẹ̀kan sí. 080 60 95 15 75. ní nọ́mbà tí a ní àǹfààní láti pe bàbá wa nínú Olúwa Evangelist Samson Abolade Babatunde sí nígbàkigbà tó bá lé ohun kan tàbí mìíràn láti sọ a sì dúpẹ́ lọ́wọ́ yín pàpẹ́ wá sí ètò lórúkọ Jésù àánú Ọlọ́run alààyè yóò jùmọ̀ wà pẹ̀lú yín ojú òsì ní tì yín. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa lórí ètò yìí àánú Ọlọ́run alààyè yóò máa bá a gbé òun náà láti gbọ́ yẹn wípé àwọn ìgbé ayé àwa ará iwájú kan wà tó ti fẹ́ máa ṣe bí ẹni fẹ́ mí ògùn wá fáwọn tó wà lẹ́yìn wọ́n ní bàbá mú kínní ìyá mú ṣubú lu gọ́tà ni ọmọ náà ti ń gbẹ́sẹ̀ lé wọ́n ní bàbá fẹ́yàwó 6 wọ́n fẹ́yàwó 7 wọ́n lára àná fi dá ọmọ náà ti ń kó 3 jọ wọ́n ní bàbá ò tiẹ̀ mọ Ọlọ́run ọmọ náà sọ pé òun tiẹ̀ fẹ́ mọ Ọlọ́run rí pé ìwà àwọn ará iwájú wọ́n ní bàbá oníjìbìtì ni onímọ̀nàfìkì ni ọmọ náà ti ń gbégbèsè rí pé ìwà àwọn ará iwájú ó ti mú ègún wá fáwọn tó wà lẹ́yìn ìyẹn ni pé ojúṣe tí ìjọ ní láti kó òun láti kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn ní ọ̀rọ̀ Ọlọ́run ká kó wọn jọ fún Kristi ká bá wọn sọ̀rọ̀ ká tú wọn sílẹ̀ ká jẹ́ ikọ̀ ìtanijí nínú ẹ̀mí àárí wípé pẹ̀lú èyí gbogbo wa yóò jùmọ̀ jẹ́ alábùkún fún ní orúkọ ti Jésù Kristi. Automatic Mercy Crusade ọ̀sẹ̀ tó ń bọ̀ ní Friday Saturday Sunday láṣẹ Ọlọ́run ọ̀gá ògo 5 p.m. daily ní skating ground lọ́lọ́run ti fẹ́ lù wá Pastor Àbáyọ̀mí Olúga adúpẹ́ àti bàbá wa sínú ẹ̀dá Apostle A.A. Dọ̀pẹ̀mú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ojú òsì ní ti ẹnikẹ́ni nínú wa àwọn ní olùgbàlejò ayọ̀ àti àlàáfíà Ọlọ́run àgá ògo yóò rìn kọjá nínú ayé wa. Yáṣẹ́ òní Ọlọ́run bọ́tìn tó ń gbé lọ sókè tó ń gbé lọ sílẹ̀ adúpẹ́ o ọfà ikú òní bá o òní parẹ́ máyé lára lórúkọ Jésù. Bẹ́ẹ̀ tẹ́ bá ní nǹkan tàbí òmíràn láti gbé mi atọ́kùn ètò Ohun Àwọn Kerubu on FM sọ ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 081 655 37283 081 655 37283 nọ́mbà àtẹ̀lé àǹfààní láti pè mí sí ní WhatsApp line mi náà nìyẹn 081 655 37283 ní nọ́mbà àtẹ̀lé àǹfààní láti pè mí sí. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹtún ọ̀nà olùwàṣà ó fàyọ̀ pàdé lórí ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀ ẹkún ọ̀fọ̀ ìbànújẹ́ ìṣubú ẹ̀mí kò ní débẹ̀ nìkẹ́ni nínú wa títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a fi pàdé lórúkọ Jésù olùgbàlà wà ní àlàáfíà. Ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ.